Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ ẹ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbé option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, Li àti Li táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́ yìí. Ẹ ká sẹ́yìn tèmi nílé lóko. Ẹ ti gbọ́ bá ṣe ń lọ nílùú Ìjẹ̀bú Òde fíìmù tó ṣẹlẹ̀ lóru èní mọ́júmọ́. Tá bá sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ẹ máa sọ pé rọ́ni. Èmi no network mo fi àsìkò yín kí yín lọ́kùnrin lóbìnrin. Àti pé pàápàá jùlọ mo sọ fún yín nípa oyè tí mo fẹ́ jẹ nílùú Ìjẹ̀bú Òde. Oyè ìlú ni palace la wà tá a ti ń ṣe mítìnì lọ́wọ́ tó ti sáré pè wá wípé lóru èní nílùú Ìjẹ̀bú Òde pé àwọn ọmọ Yíbò wọ́n wá síbi ìṣẹ̀ṣe wọ́n fẹ́ gbé òòṣà ère tí wọ́n ṣe síbẹ̀ yẹn fún òòṣà Agẹmọ wọ́n fẹ́ wú gbé lọ immediately tó gbé síta pé kó máa gbé lọ bóyá ṣubúlù yẹn láti òru yẹn ló ti wà mẹ́ títí tí ilẹ̀ fi mọ́ ba níbẹ̀ tí kò lè dìde bó ti ń táwọn sọ ni pé wọ́n ní pé ó kú kò kú o ṣùgbọ́n òòṣà yẹn mú dání síbẹ̀ títí di ìgbà tí ilẹ̀ fi mọ́ tó fi bá àwọn èèyàn níbẹ̀ tá bá sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe sì wà níbi tó dúró sí gbọ́ngbọ́n bí iṣẹ́ mi nìkan ni mo wà ń bí àbókí ẹ̀ bá wà dá sí bó ṣe ń lọ. àwọn náà tá láǹfààní àti wà ń bí ààrẹ lọ́tún ló ti adé rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà gan ẹ jẹ́ kí a rìn síwájú díẹ̀ kí a fi yín ní oúnjẹ jẹ́ kí ẹ láǹfààní àti rí àwọn tá a jẹ́ ọmọ Haúsá gọ́sẹ̀ tá a tẹ̀ jẹ́ àwọn pé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe dẹ̀ wà nílẹ̀ Yorùbá pápá jùlọ akílẹ̀ Ìjẹ̀bú òun lè léyìí láfẹ̀mọ́júmọ́ èní la láǹfààní àti gbọ́ wípé ọ̀dọ́ ọmọkùnrin kan ó wá síbí ṣùgbọ́n nígbà tá a wá rí àwọn kan tẹ̀ ní àwọn tó ń ṣe Ebola ni pé bó ṣe gbé tán ló wá dé mọ́lẹ̀ ṣùgbọ́n bóyá lóòótọ́ o bóyá ó ti kú o bóyá kò tí kú ṣùgbọ́n àwọn kan ní ọmí wọn nítorí kò ṣàyẹn dé mọ́lẹ̀ tí wọ́n sì gbé ó ti wà lọ́dọ̀ àwọn agbófinró báyìí wọ́n wà níbẹ̀ wọ́n ń yẹ̀wò mẹ́ tẹ́ bá mọ̀ Ìjẹ̀bú Òde dáadáa ẹ máa rí pé kíní ìwọ̀n wà lórí dúró bẹ́ẹ̀ ni òòṣà Agẹmọ ni alágẹmọ yọ̀wọ̀yọ̀wọ̀ bẹ́ẹ̀ ni. Agẹmọ mẹ́rìndínlógún sínú oṣù wa ń bẹ̀ ẹ̀yin ti tèmi lọ́kùnrin lóbìnrin bó ṣe lọ náà la ṣiṣẹ́ ń tẹ̀lé lọ lágbára Ọlọ́run ìṣẹ̀ṣe àgbè wa o lágbára Ọlọ́run ìṣẹ̀ṣe àṣekínni àgbè wa lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fojú di gbogbo nǹkan láyé ìsìn kò sí bójú ṣe lẹ́la tó bá sọ pé nǹkan ìṣẹ̀ṣe náà ni ṣùgbọ́n àwọn kan ò tí ì ní gbàgbọ́ ṣé àwọn pé kí ìṣepọ̀ ọlọ́dẹ ló mú wọn kò ń ṣe pé Àmọ̀tẹ́kùn ló mú wọn kò ń ṣe pé nìkankan ló mú wọn kéèyàn wá láti ilẹ̀ Yíbò gbogbo èyí tẹ̀ ń wá láti ìlú òkèèrè tẹ̀wọ́n ń ba ìlú onílùú jẹ́ àbí tẹ̀ ń jí nǹkan ilẹ̀ wa tẹ́ ló ń jí tà níbì kan tẹ̀wọ́n fẹnu kọ̀ndẹ́mù ẹ̀ wípé nǹkan kò sí ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá máa fìyà jẹ yádẹ̀ bí yín bó ṣe bá rí nìyẹn.